ṣẹ́yìn náà ti gbọ́n tó tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara lọ́jọ́ àbámẹ́ta. Ṣé ti rí ohun tí àwọn aráàlú tún ṣe fún Sunday Igboho láìpẹ́ yìí? Ṣẹ́yìn náà ti gbọ́ ohun tí wọ́n ṣe fún igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí Bọ́lárùmí Hakeem? Ǹjẹ́ ẹ ti gbọ́ ọ̀rọ̀ tó jábọ́ láti ẹnu Ìyábọ̀ Ọbásanjọ́? Ọmọ ọdún 15 kan ṣe ìkọlù sí alágbàtọ́ rẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Ṣẹ́yìn náà ti gbọ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ti gba aṣọ lọ́rùn àwọn 4 kan ní Owódé Onírin lórí àṣìlò agbára. Alàgbà Ezekiel Dashimo ti fi gbé ta lórí ayélujára. Ó ní àwọn agbésùnmọ̀mí tuntun fi ohùn ránṣẹ́ wípé àwọn padà bọ̀ sí ìpínlẹ̀ Plateau lẹ́yìn ààwẹ̀ Ramadan. Ṣé lóòótọ́ ni ààrẹ Tinubu ti fòfin de owó dọ́là àti euro láti máa fi rajà nílẹ̀ òkèèrè? Ó gbẹnu tán. Àwọn ajínigbé tuntun gba oko kaṣú lọ gbé àwọn tó ń la igi nínú oko àtàwọn tó ń ṣe akóró kaṣú. Á mà wá ṣe nǹkan ohun tá a gbọ́ ni pé àwọn ajínigbé tún gba oko kaṣú lọ gbé àwọn èèyàn bíi 7 nínú oko ní ìpínlẹ̀ Kwara ní agbègbè Òràgò ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn. Ó ṣojú mi kòró wá ṣàlàyé pé àwọn ìlú 3 ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ajínigbé ọ̀hún ti lọ ṣọṣẹ́ o nínú ọ̀sẹ̀ tó kọjá yìí. Àwọn ìlú náà ní Àrùn, Òkè Ọ̀yán àti Ọ̀yáté tí gbogbo wọn wà lábẹ́ Òràgò ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara. Ọ̀gbẹ́ni Hakeem tó jẹ́ ọ̀kan lára àwọn aráàlú ṣàlàyé pé mílíọ̀nù 10 ni àwọn ajínigbé ọ̀hún béèrè fún kí àwọn tó lè yọ̀ǹda gbogbo àwọn tí wọ́n jí gbé lọ. Ṣẹ́yìn náà ti gbọ́ nípa ìkọlù tó wáyé nílé igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí nílùú Ìbàdàn. Ohun tá a gbọ́ ni pé lánàá ọjọ́ àbámẹ́ta yìí ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé o níbi tí àwọn afurasí jàǹdùkú olóṣèlú ti ya wọ ilé igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tẹ́lẹ̀ rí Bọ́lárùmí Hakeem tó wà ní Bódìjà léyìí tí wọ́n bà dúkìá rẹ̀ jẹ́ tí àwọn kan tún farapa yánnayànna. A tún gbọ́ pé Bọ́lárùmí Hakeem tó jẹ́ igbákejì gómìnà tẹ́lẹ̀ ẹni tí a mọ̀ sí Adébáyọ̀ Lawal Àkàlà tó di olóògbé ní sáà àkọ́kọ́ lọ́dún 2007 ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Òun náà jẹ́ ọ̀kan lára àwọn ìkàn nínú ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Àmọ́ ṣá o, ọ̀rọ̀ náà ti dé sí ìbú àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún. Èyí ló jẹ́ kí DSP Ọláyínká Ayọ̀ládé ṣàlàyé wípé àwọn yóò ṣe ìwádìí ibi tí ìkọlù náà ti wọ́ wá. Láìpẹ́ yìí ni àwọn aráàlú ti ń bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ Sunday Igboho látàrí bó ti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Àwọn aráàlú ní Sunday kò mọ ohun tó ń ṣe rárá gẹ́gẹ́ bí ó ti ń pè fún Oòduà Yorùbá. Àmọ́ ní báyìí o, Sunday Igboho ti fárígá. Ó ní mo máa fi gbogbo ìgbésẹ̀ mi tẹ̀lé ààrẹ Tinubu ní nítorí òun ló yọ òun kúrò nínú òkun tí Buhari fi òun sí. Ó ní bẹ́kún bàbá ẹni bá lóun fẹ́ jó tó bá sì lóhùn òjò mọ́ kò sẹ́ni tó lè mú òun sí o nítorí tóun bá ní òun fẹ́ dìde fún Oòduà Yorùbá tẹ́mi òun bá bọ́ sí ńkọ́ àti pé bẹ́ẹ̀ ni òun ò bá tún wá bọ́ sí kí lóun mọ̀ tó máa ṣẹlẹ̀ sí àwọn ọmọ àbí ìran òun lẹ́yìn wọ́ọ̀la. Sunday tẹ̀síwájú wípé kí oníkálùkù rán aṣọ rẹ̀ níbi tó ti gbé yà nítorí láti ìgbà tóun ti wà nínú òkùnkùn òun ò rí ẹnikẹ́ni o ṣùgbọ́n Ọlọ́run ti kádàrá wípé ààrẹ Tinubu ni yóò gba òun là kí ló wá dé tóun wà ní tẹ̀lé. Ó ní ẹnikẹ́ni tí kò bá fẹ́ gba ìpè kó ṣọ́ra láti máa yọ ẹnu sí ọ̀rọ̀ tí kò kàn wọ́n nítorí ó ṣeé ṣe kí ẹni bẹ́ẹ̀ fẹnu fẹ́ ra bí abẹ̀bẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Ọbásanjọ́ Bello. Ohun tá a gbọ́ ni pé láìpẹ́ yìí ni Ìyábọ̀ kéde wípé òun ti kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP bọ́ sí ẹgbẹ́ APC o. Ó tẹ̀síwájú pé òun jẹ́ ọ̀kan nínú àwọn olùdíje pàtàkì tí yóò máa gbé àpótí ìbò. Ó ní èròǹgbà òun ni láti di gómìnà ìpínlẹ̀ Ògùn àti pé òun nígbàgbọ́ pé àwọn ẹbí òun yóò gbárùkù ti òun. Nínú àwọn àlàyé tó là kalẹ̀ ó ní òun kò nílò àṣẹ láti ọwọ́ bàbá òun rárá ṣùgbọ́n òun fẹ́ kí wọ́n ṣe àtìlẹ́yìn fún òun ni nítorí òun kì í ṣe ọmọdé mọ́ o. Ọwọ́ ọlọ́pàá ti tẹ afurasí kan tó ṣekú pa alágbàtọ́ rẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Ohun tá a gbọ́ ni pé àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti fi ṣìkún òfin gbé ọmọkùnrin kan ẹni ọdún 15 years tó ṣekú pa alágbàtọ́ rẹ̀ tó jẹ́ ẹ̀gbọ́n mọ̀mọ́ rẹ̀. Nínú ìwádìí ṣàfihàn wípé ọmọ ológun àti ọ̀bẹ ni wọ́n fi lu ìyá náà pa sínú ilé o. Ẹni tó jẹ́ ọ̀gá àgbà àjọ ọlọ́pàá ní Kwara Adékìnmí Òjó sọ pé ìṣẹ̀lẹ̀ náà jẹ́ èyí tó bani lẹ́rù púpọ̀. Ọlọ́pàá náà wá tẹ̀síwájú pé afurasí náà ti gbìyànjú láti gbẹ̀mí ìyá náà lọ́jọ́ tí pípẹ́ ṣùgbọ́n tó kùnà. Ó ní ìwádìí ṣì ń lọ lórí ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n ọmọ náà sì ti wà ní àhámọ́ báyìí. Iléeṣẹ́ ọlọ́pàá gba aṣọ lọ́rùn àwọn 4 ní ìpínlẹ̀ Èkó ní Owódé Onírin. Ohun tá a gbọ́ ni pé àwọn wọ̀nyí lọ́wọ́ nínú ìjà ìgboro kan tó wáyé nínú ọjà Owódé Onírin ní ìlú Èkó. Nínú ìwádìí ṣàfihàn wípé àwọn 7 ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ nítorí tí wọ́n ṣe àṣìlò agbára. Wọ́n ní iṣẹ́ ọlọ́pàá kò sí fún jàgídíjàgan rárá kò sì yẹ kí wọ́n lọ́wọ́ nínú ìjà tàbí kí wọ́n dojúkọ aráàlú. Ṣùgbọ́n ní báyìí o ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ó ti di dandan kójú wọn ó rí ohun tẹ́nìkan ò rí yìí o. Àwọn wọ̀nyí ti wà ní àhámọ́ báyìí tó sì dájú wípé wọn yóò fi aṣọ péńpé rúkun ọgbà gbẹ̀yìn. Ṣẹ́yìn náà ti gbọ́ wípé òjíṣẹ́ Ezekiel Dashimo ẹni tó jẹ́ àlùfáà ìjọ kan ní ìpínlẹ̀ Plateau ti fi gbé ta lórí ayélujára. Ohun tá a gbọ́ ni pé òun ló ṣàfihàn bí àwọn agbésùnmọ̀mí ti ń ṣe ìkọlù káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún 2025 tó kọjá lọ. Láìpẹ́ yìí ni a tún gbọ́ pé alàgbà Ezekiel ṣàlàyé lórí ayélujára. Ó ní àwọn gba ìròyìn kan láti ẹnu àwọn agbésùnmọ̀mí léyìí tí wọ́n ní àwọn yóò padà sẹ́nu iṣẹ́ lẹ́yìn táwọn bá gbààwẹ̀ tán. Èyí ni ọ̀rọ̀ tí alàgbà Ezekiel Dashimo ó tún sọ ní ọjọ́ 4 oṣù kẹta ọdún 2026 tí a wà yìí. Ní àlàyé tó lákàlẹ̀ ó ní òun fi àsìkò yìí rọ̀ ìjọba àpapọ̀ wípé kí wọ́n dákun kí wọ́n bá wọn ṣètò ààbò tó péye ní ìlú náà. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ààrẹ Tinubu ti kéde wípé àwọn máa fi òfin de níná owó dọ́là lórílẹ̀‐èdè Nàìjíríà àti pé gbogbo àwọn oníṣòwò pátápátá jákèjádò Nàìjíríà yálà ẹni tó fẹ́ rajà láti òkè òkun owó náírà wa ni wọn yóò máa ná o. Lórílẹ̀‐èdè yìí ó ní àwọn kan wọ̀nyí ní ìgbésẹ̀ tí àwọn ń gbé lábẹ́lé
lọ́jọ́ tó ti pẹ́, ṣùgbọ́n ní báyìí o òun gbàgbọ́ pé gbogbo nǹkan yóò padà bọ̀ sípò. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Èmi Tọ́pẹ́ Hassan ń jábọ̀ ròyìn sí tí ì gbọ́ yín. Ire o.